Adam radiyallahu ta'ala anhu níjọ́ tó gunlé ọba ní omi tọ́jà máa wà ní ìkọ́tílé tàdásó balẹ̀ bí àwọn olùdámọ̀ ìbò àdásó olùdámọ̀ ìbò àdásó. ọjà kéèyàn ó wò náà àwọn àfáà gidi láyé ó sì dá káàfà gidi ọ̀tọ̀ yàn bẹ́ẹ̀ni gidi bá bí ọkọ tó wá rà fà gidi tọ́ ẹ. iná kan mi tajà máa wọ ọ̀bí kan tí tàdásó láwọn àlì ìbíyàwó olùdámọ̀ ìbò àdásó olùdámọ̀ ìbò àdásó. ẹ̀kọ́ ní àwọn ìjọ mi. tajà máa wọ. ṣé àdàmú ni wọ́n ń kójọ súrúsúrú wọ́n sàn kójọ náà ni ẹ̀yin náà jọ yìí wà ẹ̀yin náà kún wa sẹ́mu àwọn àdàmú yìí rẹ̀ ẹ̀yin náà kún ṣé àdàmú ni wọ́n ń kójọ. wọ́n bí kọ́tìlì tàdásó. ó wá tún ní ìkójọ wọn kí ni wọ́n ń sọ̀rọ̀ lélẹ́rí ìkọ́tìlì wọ́n sàfẹ́ mú mi kó lẹ̀ yìí náà ni. ó ní àdàmú ni ṣé àdàmú ni wọ́n torí ẹ̀ kójọ nù ó ní láhù. báàlì ìyàwó èrò olùdámọ̀ ìbò àdásó olùdámọ̀ ìbò àdásó. Ádámù ó ní láwọn bá ní ìyàwó yìí ìpọ̀ tó. olùdámọ̀ ìbò àdásó. Ṣé Ádámù níbi òkíà ìyàwó yìí pẹ̀lú gbogbo àkójọ tẹ́ ń kójọ àti gbogbo ètò tẹ́ ń dání. kúlùdáwọ̀ yẹn mú ànásọ. Ṣé Ádámù ní kíá láwọn bá ní ìyàwó yìí tí kójọ yìí wọ́n ń sẹ́yìn Ádámù níbi òfíà kúlùdámọ̀ ànásù gbogbo kójọ yìí ń ta gbóni tí ń halẹ̀ lásán. àlùbí láì ìṣúná lábì máa yẹ wà máa ṣe lé wà sùlànà àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ. Pẹ̀lú ọlọ́run ìṣúná ní yìí ti wà iyì ta nítọ́ ọlọ́run ni ọlọ́run ló fún wa ní ìkéésọgbọ́n ọlọ́run ló fún wa ní ìkéésète ọlọ́run ló fún wa ní ìkéésóògùn bójú ògùn yóò ti rẹ̀. lábì máa lè wà máa ṣe bẹ́ẹ̀. bọ́lá jẹ́ àdúgbò àyídà kan ní abẹ́nìkan ló yóò ní àní olò tó bá wọ́n ti tó ó ti yọjú. àbúrò máa ráwọ̀ mẹ́sùlánà. àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ. owó tán lábì máa lè wà máa ṣe bẹ́ẹ̀. ṣé Ádámù ní kèso tó wó wà máa ń sì bí yéé ṣe pé kó kan ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ ó ní kúlù máa rọ́mà. kùlùmọ́ mẹ́sùlánà. gbogbo ẹ̀ ń tó agbérò tiẹ̀ tí wá ń gbà àbókò tí bá ń sọ wá lóko ẹnu àbí ń dọ́gba kan lábẹ́rẹ́ àbí ń ta fàkàǹpá ẹ̀kọ́ fẹ́ sọ wá kalẹ̀ láyé tá a wà. àṣìbùnú wà nàbẹ àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ àṣìwòlá wà nàbẹ àṣìbùnú wà nàbẹ àṣìwòlá wà nàbẹ. قال لهم الناس الوكيل انقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله
wọ́n ti ń kójọ jámọ̀ òun. فخشوهم wọ́n dára wọn jọ wọ́n dára wọn jọ wọ́n dára wọn jọ fún aṣọ o. ẹ má pààyà wọn. فزادهم إيمانا. ẹ̀sìn wọn ẹni sàlẹ̀ jìtákù ẹ̀. وقالوا حسبنا الله wọ́n ṣe gbọ́ àwọn sàlẹ̀ إيمانا. ìmánì wọn sọ́dọ̀ ọ̀hún ọba lẹ́kú ibẹ̀ a jagun yìí náà ni a ní fà nẹ́bílẹ̀ àní dáadáa a lọ sógun náà ni fún وقالوا حسبنا kan náà ibi hasbunallah ni'mal wakil hasbunallah wa ni'mal wakil lọ́jọ́ sí Ádámù wí bẹ́ẹ̀ kullu ma rama sunana حسبنا والنبي حسبنا والنبي lára lọ́nà wọn bá ojú gbogbo nǹkan lọ kí ló gbára lé tí ò ní yẹ gbogbo nǹkan ọba gbára lé láyé ntí ọ̀tàn ni. ǹjẹ́ gbogbo nǹkan ọba gbára lé láyé kéde padà rẹ̀ ni. gbogbo nǹkan ọba gbára lé láyé ìtí ikú ni. ìjọba ti kú ìwọ náà ewé kú. ǹjẹ́ ewé kú. egbò kú. egbò kú. àwọn tí jáwé àwọn tí jégbò wọ́n máa rì níwọ̀n ẹ̀ lọ́dọọdún ni nítorí pé bá ti sunko gbogbo ògùn yẹn ti lọ àfi kó tún dá a padà. ẹnjẹ Ọlọ́run kú rí. ǹjẹ́ Ọlọ́run bá kú rí. والنبي حسبنا والنبي olùkún bá jẹ ní fílù ẹgbẹ́ ẹlòmíín máa ohun tí ó ti dìdàkudà ó ti jẹjẹkújẹ ó ti wẹwẹkúwẹ ó ti mùmúkúmu kó tó níwọ̀n bá tó ṣe ṣe ó wá wò pé eléyìí náà kò lè rí ṣe báyìí ó tẹ ni kí wọ́n ń tẹ́. ǹjẹ́ kí ni wọ́n ń tẹ́ yóò jẹ́jẹ́ kí. mo ní ọ̀rẹ́ kan lọ́dún kan láti bíi ọ̀rọ̀ tí n sọ yóò ti fẹ́ wọ 30 years ó wá wá sọ́dọ̀ mi jọ́nà bíi kí n gbé ó wá wá ó kọ́ Ọlọ́run wá sí rí wa èmi àbá ti lóun wá ọkọ̀ Ọlọ́run bá bẹ́ẹ̀ tí mo mọ̀ ní Samuel mo wá ń wá sí rí òun fún un nínú yàrá mo á ní ọmọ bọ̀ kí ni mo gbé létí ní ọmọ wọ yàrá mi àwa jọ jòkó ayé ìgbà òun fáànù wa ń fẹ́ ibi ni mo ti ń tú tíra ọkàn fẹ́ kan lọ sábẹ́ bẹ́ẹ̀dì ni níwá bí pé ó ti ń ṣe wàhálà látàárọ̀ lè wọ wá kan kí n rí ọ lọ abẹ́ bẹ́ẹ̀dì kò sí tọ́jọ́ ìbínú ni mo fi gbé fóòmù sókè mo gbé fóòmù sókè bá báyìí dà ó ní ẹjẹ mọ lọ lé lájú wàhálà tí ń ṣe wọ látàárọ̀ ẹni olóko ni òun ìfẹ́ dákọ̀ ẹ̀ ọlọ́dún wàhálà tí ń ṣe láàárọ̀ ó ní ẹjẹ mọ lọlé ó ní tíra kọlọ ni wàá gbà lónìí mo ní kí lọ wàá gbà ó ní wọn lérí yàn méjì níbẹ̀ ní abẹ bẹ́ẹ̀ ni akọ àtàbò òun lẹ fi agbára Ọlọ́run fi kẹ́ yín tó bá òun ò sì lè bí òun ò sì lè wí ó ní ẹwà ọgbọ́dọ̀ sí wàá fọ̀ yín mọ́ Ọlọ́run lọlé. كل ما روى سلالة حسبنا الله ونبي حسبنا الله ونبي àwọn tó bí wa àwọn gbára lọ́lọ́run ni àjogún èyí lọ́dọ̀ wọn ni. ǹjẹ́ àwọn tó bí wa wọ́n gbọ́dọ̀ lé Ọlọ́run bá ní àjogún yìí lọ́dọ̀ wọn ni. àwọn tó ti kọ́ wa mọ̀ lánàá ṣe Ádámù rẹ̀ dé aláwọ̀ lánàá wọ́n gbára lọ́lọ́run bí wọ́n bá ń lọ lọ́rin sí Ádámù ní ẹ̀ka Al-Kùránì. jẹ́jẹ́ bá ń lọ lọ́rin wọ́n ní ẹ̀kẹ́ Al-Kùránì. àjọ máa ké mọ́sálásí ni. àjọ máa ń ké mọ́sálásí ni. ìta bá lọ́dọ̀ wọn nù. òun abálọ́dọ̀ wọn nù ni. ìrẹ̀ ń tẹ́ ẹ bá wò dàgbà náà lèyàn máa lò. ìrìn àwọn tẹ́yẹ̀ bá wọ́dà gbàlẹ̀ yẹn máa lò. kò sí ohun tó tó ìgbára lé Ọlọ́run kí ni ò ní tán. kí ni ò ní tán. bọ́ ọ bá tẹ ọba agbára Ọlọ́run lójú ayé rẹ tó o wá ti ẹ̀rù pọ̀ ńlọgbọ́n dá sí tó o bá lọ ńkọ́. òun ní fẹ́ lomi tó bá kú gbogbo nǹkan ní ọ̀dà lé rẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo nǹkan wà dá yóò ṣe sí gbogbo ilé wa dòkun àmọ́ tó bá gbára Ọlọ́run yóò ṣẹ́kù bọ́ bá lọ tán. ǹjẹ́ tó bá gbé ara lé Ọlọ́run ọba tó bá wà lọ́tún yóò ṣẹ́kù. ìgbára Ọlọ́run ni òun lọ kánú àwọn sàhábà
وهناك عوف بن مالك الصحابي الجليل Áàfù ọmọ Málíkì kọ́ إن فقد ابنه ọ̀sà àfẹ́kọ̀ ọmọ ẹ̀. وجاء إلى الرسول Gbogbo aburú tí ń ṣẹlẹ̀ láyé lónìí ó ti wà tipẹ́. Wọ́n jí ọmọ rẹ̀ gbé. Ó wà ní ìbànújẹ́ wa lọ sunkún bá Nábì Muhammad. ونصح له بالتوكل على Bọ́sẹ̀ tọ́jà الله Nábì. Ànábì sọ gbọ́ lọ́wọ́ ọba gbọ́, Ọlọ́run gbọ́ Ọlọ́run gbọ́. Sì nígbàgbọ́ sí Ọlọ́run gbọ́ gbà yín gbọ́ sá. Lọ gbára lọ́lọ́run ọ̀rọ̀ ọmọ rẹ̀. Máa lọ ṣàdúrà. Ànábì bá kọ́ ládùúrà tí ó ṣe. Ó wá ń ṣàdúrà. Sábàbí tàdúrà ó fi wá gbà. Àwọn tí wọ́n gbọ́ ọmọ ti gbọ́ ọmọ lọ. Wọ́n bá sùn lọ. Àwọn darandaran wọ́n bá sùn lọ. Òun bá yà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kódò tún kó fà. Kò dé lásán ó tún dé tẹnatẹna ni. Ìjọ tó wá rí tí Faraja. Bùnú Málíkì wọ́n wá rí ọmọ náà ńgbọ̀ wá ọmọ náà tínú ẹ̀ wá dùn tó wá lọ fi hàn Nábì pé bó ṣe sọ rí bẹ́ẹ̀ ayé abáṣọ kalẹ̀ yìí pé. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء Ayé abáṣọ kalẹ̀ yìí pé. ومن يتوكل على Gbogbo الله ẹni tó bá gbára lọ́lọ́run. فهو حسبه Ọlọ́run tó bọ́lọ̀ nìkan bá ti tu ọjọ́ tán. Ǹjẹ́ gbogbo ẹni tó bá gbé ara lé Ọlọ́run bá Ọlọ́run bó tó? Á tó. Bí Ọlọ́run bá ti tó ìdá ti Ọlọ́run tẹ́. tó ohun ìtumọ̀ tí ń bẹ lára rẹ̀ pọ̀. Ọ̀kan náà bàbá wa ọlọ́mọ́sá yá fi wọn ó ti lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa ń sàrò kòtò ṣé òbúṣàrí. Ẹ̀rọ látara àyùn. Àlífà tànánu. Mọ́dọ́dọ̀ wọn jọ kan. Bí àgbàlagbà mo á sọ ọkùnrin mo sá àbá ìsàdúrà ẹ̀ bàbá ní ládùúgbà tí ń ṣe fún ọ. Ó ń sọ níbi tó lóde iná àṣírí bíbọ Ọlọ́run ni. Ọba tí bọ̀ lásìkò náà ní kọ́ mọ́ tu. Ó ní gbogbo báyìí ẹ ṣe wájú rẹ tó ń ṣàdúrà fún wọn tí ń gbà wọn àṣírí bọ̀ Ọlọ́run ni. Gbogbo tó fẹ́ ṣe tó ń rí ṣe wọn àṣírí bọ̀ Ọlọ́run ni. Bọ́lọ́run bá ti tó ẹ̀dẹ̀ adágún kí ló tún kù. Ǹjẹ́ bí Ọlọ́run bá tó bá ti tó ẹ̀dá kí ló tún wá kù? ومن يتوكل على الله فهو حسبه Tawakkal ala Allah. Àyà wá dé pẹ́ni tó bá ti gbára lọ́lọ́run. فهو Ọlọ́run ọba àwọn náà ni حسبه ó tó. إن الله بالغ أمره Ọlọ́run ò ṣiṣẹ́ kọ́ takú sọ́nà rí. Yóò mọ̀rọ̀ òun débi tí ń lọ ní báyìí lọ́wọ́ àmùrì. قد جعل الله لكل شيء Gbogbo nǹkan pátápátá lọ́lọ́run ti pè gbogbo àsìkò tí ó ṣẹlẹ̀. Èyí tó ń wá tó dàbí pọ́wọ́ rí ètò òun náà ṣe sùúrù ni. Ǹjẹ́ ìtọ́ ń wá tó dàbí ọwọ́ rẹ̀ tó òun náà ṣe sùúrù pẹ̀lú ẹ̀? الإسلام والسعادة الإسلام والسعادة Ewé kéèyàn gbé ara lọ́lọ́run lórí gbogbo nǹkan. Ó sì gbọ́dọ̀ gbàgbé àsìbáàbù. Básìbáàbù ṣe wá tóun. Kọ́ wá lásìbáàbù nìkan òun lọ fẹ́ gbára lé. Ọ wá fi ọyọ tọlọ́hún lẹ̀ ń bẹ́ẹ̀. Èyí ibú nífà fún yàn. Àsìbáàbù dáa lóòótọ́. Ǹjẹ́ àti bá Bùdá lóòótọ́? Àmọ́ bó ṣe tóun náà ṣe. Ọlọ́run nìkan kọ́ wá gbàgbé àsìbáàbù. Ǹjẹ́ ọ̀gbọ́dọ̀ gbọ́ ara lé Ọlọ́run bá nìkan ẹ̀ kó wá gbàgbé sábàbí? Gbogbo ń tó bá délẹ̀ láyé ó wo bo ní ti ń bọ̀. Ǹjẹ́ gbogbo ohun tó bá délẹ̀ láyé ó wo ìbò títí ń bọ̀? Sábàbí wo ni? Sábàbí wo ni? Ọ̀jọ̀gbọ́n kan ní. أوصيك في نظم الكلام بخمسة إن كنت للموت شفيق مطيعا إن كنت للموت شفيق مطيعا تقبلا سبب الكلام بأواكده والكيف والكم والمكان جميعا الكيف والكم والمكان جميعا Ó ní ìyẹn ń sọ àsọtẹ àfáà kan tó sọ. أوصيك في نظم الكلام بخمسة Ìyá yìí ó lè ọmọ ìyá mi.
أوصيك wọ́n ṣe wá sí fún ọ. في نظم الكلام بخمسة àbíkọ́ tún tu sí pé èyí sì ń kìlọ̀ fún ọ pẹ̀lú ọ̀rọ̀ mẹ́rin tí mo fẹ́ márùn-ún tí mo fẹ́ síjọ sílé orin yìí. إن كنت للموت شفيق مطيعا ọba jẹ́ni tí ń tẹ̀lé ọ̀rọ̀ tó sùn lọ. لا تغفلا ó ní má fọnú fọra. لا تغفلا سبب الكلام ووقته sábàbà kẹlẹ́m ó ní má gbàgbé asbáàbù wọn fẹ́ tú ó ní má gbàgbé ń tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ووقته àsìkò tó bẹ̀rẹ̀ ولكيف báwo lọ̀rọ̀ náà ti lọ. ولكم mélòó làwọn tó sojú. ولما كان جميعا ولكيف ولما كان جميعا ولكيف ولكم ولما كان جميعا ولكيف ولكم ولما كان جميعا kéfà ولكم báwo lọ̀rọ̀ ṣe rí. ولكم mélòó làwọn tó sojú. ولما كان جميعا àyè tọrọ náà ti ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ fọnú fọra ń bí asbab.